ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á ṣàdúrà fúnra wa. Yóò Yorùbá ronú wò ó. Ẹ jẹ́ á ṣàdúrà ráńpẹ́ fúnra wa. Gbogbo àwọn ọmọ Yorùbá àti lọ 24 àti ìlò ló kù ìṣẹ́jú mélòó kan sí ká mú 2025. Now gbogbo ẹ̀dá orúkọ tèmi orúkọ tèmi Abe Afọlábí Ifáfọlá lórúkọ mi. Gbogbo ẹnikẹ́ni tàbí inú obìnrin ìbáàjẹ́ ọmọdé ní ìbáàjàgbà ìbáàjọba ní ìbáàjẹjòyè ìbáàjẹ́ ọkùnrin ìbáàjẹ́ obìnrin ìbáàjẹ́ àfà ìbáàjẹ́ wòlíì ìbáàjẹ́ babaláwo ìbáàjẹ́ ìmáàmù ìbáàjẹ́ adáhunṣe gbogbo ẹnikẹ́ni tàbí inú obìnrin ìbáàjẹ́ ọba ìbáàjẹ́ politician gbogbo ẹnikẹ́ni tó bá wù kó jẹ́ dúdú ní pupa ni tó ní Yorùbá ò ní kú olóko ẹrú Nàìjíríà Yorùbá máa kú olóko ẹrú Nàìjíríà ibikíbi tó bá wù kó wà àìdá nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá àbílẹ̀ Ìgbò àbílẹ̀ Haúsá àbílẹ̀ ilẹ̀kílẹ̀ tó wù kó wà bá búrọ́dù ní tó ń dúró pọ̀ ọmọ Yorùbá ò ní kú olóko ẹrú lágbára Ọlọ́run 2025 tá máa mú yìí igbe ẹkún kò ní tán lé yín igbe ẹkún igbe ìbànújẹ́ ò ní tán lé yín gbogbo ẹni tá bá ti ń sọ fún pé Yorùbá a fẹ́ kú olóko ẹrú a fẹ́ dá dúró Yorùbá nation la fẹ́ tẹ́ ẹ̀ ń sọ pé kò ní ṣe ṣe igbe ẹkún kò ní wọ́n lé yín lágbára ti Ọlọ́run lágbára ti àwọn tó nílé ayé lọ́lá ọdún tuntun tá a ṣe fẹ́ mú yìí 2025 tá a mú yìí lágbára Ọlọ́run igbe ẹkún ò ní wọ́n lé yín ò bá jẹ́ tó ti ṣèjọba rí Nàìjíríà ni ò bá jẹ́ tó sì ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ò bá jẹ́ ọkùnrin ò bá jẹ́ obìnrin ò bá jẹ́ ọmọdé ò bá jẹ́ àgbà àìdá dúdú ni ẹ ọ́ pupa ni ẹ ní ọ́ ò bá jẹ́ funfun wọ́n fàbẹ́ gbé ẹ jáde ni àbí wọ́n bí ẹ wẹ́rẹ́ àìdá even kankan tún jẹ́ ẹ̀tọ́ bí àbí síwín ò bá jọba ò bá jẹ́ jóyè ò bá jẹ́ aláwo ò bá jẹ́ àfà ò bá jẹ́ wòlíì ò bá jẹ́ babaláwo àbí president ní ẹni àbí whatever ipòkípò tó bá ń kó dìmú àìdá ọjà gbàgbà ilẹ̀ Yorùbá tó ní Yorùbá ò ní kú olóko ẹrú igbe ẹkún ò ní wọ́n lé yín tọmọtọmọ igbe ìbànújẹ́ ò ní wọ́n lé yín lágbára ti Ọlọ́run lágbára àwọn tó nílé ayé lágbára orígun mẹ́rin àgbáyé bó ṣe máa jẹ́ nìyẹn púọ́ àbàwọn èṣù